Tinubu àti Dàpọ̀ Abíọ́dún ṣèdárò Ṣẹ́gun Awólọ́wọ̀ ọmọ bàbá Awólọ́wọ̀ tó jáde láyé lẹ́ni ọdún 62. Ààrẹ Bọ́lá Tinubu ń ṣèdárò Ṣẹ́gun Awólọ́wọ̀ ọmọ bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó jáde láyé lẹ́ni ọdún 62. Nínú àtẹ̀jáde kan tí olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà fi síta ní ààrẹ Tinubu ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí Awólọ́wọ̀. Tinubu ṣàpèjúwe ikú Ṣẹ́gun gẹ́gẹ́ bí nǹkan tó bani lọ́kàn jẹ́. Ààrẹ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló ń kẹ́dùn olóògbé, kì í ṣe ẹbí Awólọ́wọ̀ nìkan. Ààrẹ ní Ṣẹ́gun hùwà bí ọmọlúàbí àti gẹ́gẹ́ bí ẹni tó jáde láti inú ẹbí bàbá Awólọ́wọ̀. Gbogbo ọ̀nà ní Ṣẹ́gun fi jọ bàbá Awólọ́wọ̀. Ó jọ bàbá nínú ìṣesí àti nínú ìhùwàsí rẹ̀. Ṣẹ́gun jẹ́ agbẹjọ́rò gẹ́gẹ́ bí bàbá rẹ̀. Ó sì dúró fún ìdájọ́ òdodo àti òtítọ́. Lánàá Ọjọ́bọ̀ ní ẹbí bàbá Awólọ́wọ̀ kéde ikú Ṣẹ́gun nínú àtẹ̀jáde kan tí ẹbí náà fi síta. Pẹ̀lú ọgbẹ́ ọkàn ni a fi kéde ikú ọkọ bàbá àti bàbá wa Olúṣẹ́gun Awólọ́wọ̀. Ṣẹ́gun jẹ́ ọkọ bàbá àti bàbá tó ṣe mú yangàn. Ó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ tí ó sì kó ẹbí mọ́ra. Ó jẹ́ olùfọkànsìn sí orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ipá àti agbára rẹ̀ ni ó fi ń sin Nàìjíríà nígbà ayé rẹ̀. Ọ̀rẹ́ gidi ni Ṣẹ́gun. Ó sì tún jẹ́ òjíṣẹ́ Ọlọ́run àti ẹni tó nífẹ̀ẹ́ sí ọmọnìyàn. Ikú rẹ̀ bà wá lọ́kàn jẹ́, àmọ́ a dúpẹ́ fún ìgbésí ayé tó dára tí ó gbé àti ìfẹ́ tó fi hàn sí gbogbo wa. A gbàdúrà wípé kí Elédùà tẹ́ sí afẹ́fẹ́ rere. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ìpínlẹ̀ Ògùn náà ń ṣèdárò Ṣẹ́gun Awólọ́wọ̀ tó di olóògbé. Gómìnà Abíọ́dún ní ìbànújẹ́ ni ikú Ṣẹ́gun jẹ́. Ó ṣàpèjúwe olóògbé gẹ́gẹ́ bí ẹni tó ní ìgboyà tí ó sì fi gbogbo agbára rẹ̀ sin orílẹ̀-èdè Nàìjíríà. Abíọ́dún sọ lójú òpó X rẹ̀ pé pẹ̀lú ìbànújẹ́ ọkàn lòun fi ń gba ìròyìn ikú Ṣẹ́gun. Ìyàlẹ́nu ni ikú Ṣẹ́gun Awólọ́wọ̀ jẹ́ fún wa. Àdánù ńlá ni ikú Ṣẹ́gun jẹ́. Ṣẹ́gun jẹ́ ọlọ́pọlọ pípé èèyàn àti ẹni tí kò ní àpọ́n rárá. A ò ní gbàgbé àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ lára Ṣẹ́gun nígbà ayé rẹ̀. Gómìnà Abíọ́dún ló sọ bẹ́ẹ̀. Lọ́dún 2021 ni wọ́n dìbò yan Ṣẹ́gun Awólọ́wọ̀ gẹ́gẹ́ bí ààrẹ àjọ NTPO tó ń rí sí okòwò nínú àjọ ECOWAS. Ipò yìí náà ló wà títí tó fi jáde láyé. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.